part 2 fún obìnrin tó ń bẹ lọ́wọ́n ọmọ tóyún bàjẹ́ mọ́ lára tí ò róyún ní tó ní blockage tube wọ́n gbé nǹkan sí níkùn ni ó jẹ́ natural ó jẹ́ spiritual ni abẹ́ni tó ti lóyún tóyún pa rẹ́ mọ́ lára tó ń bá ní ìbálòpọ̀ lójú oorun gẹ́ẹ̀tì kànáfùrù ó ti rí clove tó bá ti gẹ́ẹ̀tì clove ewé tí mo fi hàn yín lánàá yẹn ewé olúgbòhùnsẹ̀sẹ̀ wàá lọ sí di igi ẹ̀ kánìgì dúró báyìí àwọn Yorùbá máa ń pe kíní kan ní a ó pa àṣẹ àárọ̀ àti alẹ́ àṣẹ àárọ̀ àtalẹ́ tí wọ́n mì ní pé epo igi ara yẹn wàá bó sáìdì wàá ṣí sáìdì wàá tún ṣí sáìdì ó ti yẹ wàá ṣe èpo igi ara olúgbòhùnsẹ̀sẹ̀ yẹn ní sáìdì bíi wàá kó sẹ́gbẹ́ kan níwọ̀nba ẹgbẹ́ kejì báyìí náà lódì kejì wàá tún ṣí sáìdì wàá kó sẹ́gbẹ́ kan nǹkan náà pè ní àṣẹ àárọ̀ àtalẹ́ nìyẹn tẹ́ bá ti sọ fún àwọn ọlọ́dẹ lọ́wọ́ bá yín wá ewé yẹn ẹ sọ fún wọn pé wọ́n ní igi olúgbòhùnsẹ̀sẹ̀ àṣẹ àárọ̀ àti alẹ́ ẹ máa pa èpo yẹn ẹ kò mọ kànáfùrù yẹn kànáfùrù lẹ́fi tẹ́lẹ̀ kòkò ẹ wá kó èpo ara igi olúgbòhùnsẹ̀sẹ̀ àárọ̀ àtalẹ́ ẹ kò lè lórí ẹ wá wá iṣu ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹ ní ọ̀gẹ̀dẹ̀ iṣu ìdí igi ọ̀gẹ̀dẹ̀ tá a bá jẹ kò bá jẹ ńlá kò bá jẹ kékeré iṣu ìdí ẹ gé díẹ̀ ẹ ṣànù ẹ gé sínú àgbo yìí ẹ wá wá bàrà ẹ̀gúsí bàrà ẹ gé sínú àgbo yìí ẹ wá tàgìrì ẹ gé sínú àgbo yìí ẹ wá wá ewé aloe vera ẹ kò lè lórí ẹ wá bomi sí ẹ sè lágbo kí obìnrin náà kó máa mú àmọ́ farabalẹ̀ kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fún àwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹni tẹ́ ń fi ajé àti umura tẹ́ fi ń ṣe sàárà ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹni tẹ́ bá ní ìpèníjà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni lórí páyé ń dàyàn láàmú ni ẹ̀mí èṣù ń dàyàn láàmú ni ẹ WhatsApp Global Dahiratu Dhikrlahi lórí nọ́mbà yìí +27612956389 àmọ́ gbogbo wọn tó lọ bá fún lórí ọ̀fẹ́ tó ní agbára gbìyànjú kó gẹ́ẹ̀tì caterpillar àti bulldozer fóbìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ àbẹ́bìnrin tó ní fibroid àbí tó ní blockage tube kò ní ìdíkọ́ lọ máa wá àwọn ètò ìkiri àwọn ètò yìí a fi ń kọ́ àwọn tí ò lágbára láti ra product wa ní gbogbo nǹkan tó ń wá ló ti wà nínú product wa made from India packed in South Africa ó dẹ̀ wà natural and spiritual effective ó lágbára gbogbo nǹkan tó bá wò kó jẹ́ ìdájúkọ fún wo obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ àbọ́kùnrin ẹ gẹ́ẹ̀tì bulldozer àti caterpillar fún ọkùnrin tó ní weak erection low sperm count quick ejaculation ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power wàá wá jẹ́ kó lọ pẹ̀lú caterpillar ó ti yé yín sìn so àbóbìnrin tó ní ovulation problem gbogbo obìnrin tó bá fìlì pé wọ́n gbé nǹkan sí oníkùn àbẹ́ tó lọ́fà lára tí wọ́n jẹ́ kó conceive ní kíákíá àbọ̀ wọn fún lóògùn jẹ gẹ́ẹ̀tì miracle leaf òun náà lágbára àdúrà ló ń gba agbára pé wá gẹ́ẹ̀tì all in one tó ń wò mọ́dà 300 àìsàn àti memory boost.